lẹ́kọ̀ọ́ èèyàn mẹ́ta dèrò kóòtù nítorí Maggi Isebẹ. Emmanuel Akpan ẹni ọdún méjìdínlógójì tó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ tó ń ṣe Maggi Tera ní ọwọ́ ti tẹ̀ lórí ẹ̀sùn pé ó jí Maggi tí owó rẹ̀ tó mílíọ̀nù lọ́nà 50 náírà. Bákan náà ni wọ́n tún mú Tasiu Aliu ẹni ọdún 27 tó jẹ́ awakọ̀ tírọ́ọ̀kì àti ọmọọṣẹ́ rẹ̀ kan Usman Hassan tó ń jẹ́ ẹni ọdún 52. Nígbà tí àwọn ọlọ́pàá kó wọn lọ sí kóòtù májísírèètì tó wà ní Ìkẹjà nípínlẹ̀ Èkó, agbèfọ́ba Inspector Odigbo Innocent ṣàlàyé pé ọjọ́ 15 oṣù kejìlá ọdún 2023 ni àwọn olùjẹ́jọ́ ọ̀hún hùwà láabi náà. Gẹ́gẹ́ bí Innocent ṣe ṣàlàyé, ṣe ni Emmanuel lọ sí iléeṣẹ́ wọn tó wà ní Engineering Close, Victoria Island lérékùṣù Èkó lọ́hùn-ún tó sì gba páálí Maggi 3,000 tí àpapọ̀ owó rẹ̀ jẹ́ mílíọ̀nù lọ́nà 50 náírà, eléyìí tó ní òun kó lọ sípínlẹ̀ Kaduna. Nígbà tó sì jẹ́ pé ara àwọn òṣìṣẹ́ tí wọ́n máa ń kó ọjà lọ fún àwọn kọ́sítọ́mà iléeṣẹ́ náà ni Emmanuel, kíá ni wọ́n kó Maggi ọ̀hún fún un tó sì kó wọn sínú mọ́tò Aliu. Ṣùgbọ́n bí wọ́n ṣe lọ tán ni fóònù àwọn mẹ́tẹ̀ẹ̀ta kò ti ṣiṣẹ́ mọ́, wọ́n ti pa gbogbo ẹ̀, wọn kò kó ọjà dé ibi tí wọ́n sọ pé àwọn ń kó lọ, bẹ́ẹ̀ ni wọn kò dá ọjà padà sí iléeṣẹ́ tí wọ́n ti kó o. Inspector Innocent sọ síwájú pé ìwà tí àwọn olùjẹ́jọ́ yìí hù ní ìjìyà lábẹ́ abala 313 àti 411 òfin ìwà ọ̀daràn típínlẹ̀ Èkó ń lò láti ọdún 2015. Nígbà tí wọ́n ka ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ hùwà búburú àti olè jíjà tí wọ́n fi kàn wọ́n sí wọn létí, àwọn mẹ́tẹ̀ẹ̀ta sọ pé àwọn ò jẹ̀bi. Adájọ́ májísírèètì náà M.O. Pópóọlá fún wọn ní bẹ́ẹ̀lì pẹ̀lú mílíọ̀nù 5 náírà àti onídùúró 2 níye owó kan náà. Lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ sí 20 oṣù kẹta ọdún tá a wà yìí. Monísọ́lá Sàká ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.